ìgbà tí Mohbad kú ìgbà tí Àṣànà tó bọ́ síta tó sọ pé wọ́n ti pa ṣe rántí ìgbà tí Mohbad bọ́ta tó sọ pé sorry ìgbà tí Ṣẹ̀pẹ̀tẹ́rì update pé wọ́n ti pa tó bẹ̀rẹ̀ sí ní dá gbogbo irọ́ yẹn sórí Naira Marley ṣe rántí pọ́ bẹ̀rẹ̀ sí ní dáwó fún wọn ẹ bá mi pé Ṣẹ̀pẹ̀tẹ́rì ṣàpá pé lòun àti Tonto Dike àtàṣànà jọ pín ni because give or take I have confirmed today èmi ò ní wá confirm nǹkan tí mò ń gbọ́ I will confirm 101 over 120 million làwọn Nigerians dá sínú GoFundMe ńjọ́ yẹn ẹ dẹ̀ má gbàgbé pé Ṣẹ̀pẹ̀tẹ́rì sọ pé òun ní foundation ṣe rántí òun àti Tonto sọ pé àwọn ní foundation ṣé foundation yẹn ló pín owó yẹn ni tó fi wá ń support Àṣànà blindly nsìn ẹ sọ fún mi. Ibo ni owó yẹn wà ta ló pín ta ló kó because Ṣẹ̀pẹ̀tẹ́rì àti Tonto Dike sọ fún àyàn pé àwọn ní foundation ṣé foundation ló gba owó yẹn Àṣànà ló gba owó yẹn ni àbí foundation ló gbà ṣé mo pé mo ti sọ tipẹ́ mo ní Ṣẹ̀pẹ̀tẹ́rì kí ni interest ẹ nínú ọmọ yìí kú ẹ má gbàgbé pé Ṣẹ̀pẹ̀tẹ́rì jẹ́ kó yé wa pé òun ò mọ ọmọ yìí ó ní ṣùgbọ́n ìgbà tí Mohbad wà ń lu òyìnbó Mohbad sọ fóun pé òun níyàwó àtọmọ ẹ má gbàgbé kò ṣe ìyàwó àtọmọ nìkan ni Mohbad sọ fún Mohbad told òun àti failed promoter ó sọ a lot fún wọn ṣé ń gbọ́ mi so kí gbogbo yín lè mọ̀ pé kò mọ Àṣànà ṣé ń gbọ́ now ìgbà tó délé ló mú Àṣànà àbẹ́ ẹ̀gbọ́n mi ó dẹ̀jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ fún ẹ nípa Àṣànà ló jẹ́ kó mú Àṣànà so kí ló dé sí tó wá jẹ́ pé ó wá mọ̀ yá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ Àṣànà àti ìyá Mohbad ò sọ̀rọ̀ mọ́ ìwọ wá yìí mú Àṣànà ó mú pẹ́kí ẹ bá mi pé Ṣẹ̀pẹ̀tẹ́rì mo fẹ́ bí lọ́rọ̀ ni Ṣẹ̀pẹ̀tẹ́rì akúnnáwó ọjọ́ ọmọ ò ní bá gbèsè ẹ̀ ṣé Ṣẹ̀pẹ̀tẹ́rì ó mọ nǹkan tí mo ṣe tó ṣe máa ń disgust mi gbogbo ayé ẹ you do it for the gram kò sẹ́ni tó ń lé eléré Ṣẹ̀pẹ̀tẹ́rì ó kàn máa ṣe ó máa ń léra eléré fúnra rẹ̀ ni ọmọ tí ẹ mú ọkọ wálé ipò òun ti lọ́kọ inú ẹ dùn òun fò kiri ṣùgbọ́n ó dá ọmọ ẹnìkan lóró ìyàwó kan yìí náà ló pa ọkọ ẹ̀ Àṣànà ló pa Mohbad ǹjẹ́ gbogbo bó ṣe close mọ́ Àṣànà tó ṣé ó bá wá bí Àṣànà ní ọjọ́ kan pé no Àṣànà àti Ṣẹ̀pẹ̀tẹ́rì ń ṣọ̀rẹ́ o point of correction they were never friends ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ inú ilé Malian house ní Àṣànà àti Mohbad ń gbé ẹmu dání tí ọmọ Ṣẹ̀pẹ̀tẹ́rì tó bá ti wọnú tó bá ti lọbẹ̀ ẹ mọ kárí àwọn èèyàn nínú ilé kakọ̀ kí wọn ó kàn máa ń juwọ́ sí wọn ni they were never close friends tí ọmọ Ṣẹ̀pẹ̀tẹ́rì tó bá ti lọ bá àwọn tiẹ̀ tó bá ti lọ gbà sára lọ́dọ̀ Malian ṣé wọ́n ti pọ́n sọ àwọn ọmọ mi máa ń wá bẹ̀ gbogbo wọn máa ń wá bẹ̀ kò ṣe pé ọ̀rẹ́ ni wọ́n ó kàn máa ń juwọ́ sí pé ẹ mọ̀ àwọn aráalé ẹ káàsán kó dẹ̀ lọ sí kó lọ bẹ́ẹ̀ tó wá okay hello Spending mo wà lórí show is it okay for you yes ma now Spending yes ma sorry báwo ni show wa okay pẹ̀lẹ́ báwo everything má bínú ó lè bá sọ bọ̀dá láti sí torí pé kún ìsọ pé kí n wá clarify àbí kí wọ́n sọ àwọn nǹkan tí Lagata ń pa ọmọ sorry bossman wọ́n pa ọmọ voice note tí Arriva play yẹ mo sọ ẹ̀dí ní kan ṣé mi sọ wípé mo wà sí síwájú ìjà ní mọ́tò tí síwájú sọ wípé tí obìnrin ló
career ni flow tó máa end the career mo ṣé mi sọ yẹn dáìfà play ẹ̀ sí pé mi dẹ̀ mọ̀kàn record mi gan mi mọ̀kàn record mi sí mo ti sọ already in court I've said it already at the court that they were fighting inside the car they were knocking themselves that they are trying to open the door it's not at home it's what inside the car I didn't know anything at home mi ìsìn bẹ́ẹ̀ nu lé pẹ̀lú wọn èmi ti kó nílé mi mọ̀ àtọ́ pariwo ní ilé tó ń pariwo mi mọ̀ ẹni mọ́tò nìkan ni mo mọ̀ tó ti ń jà tí mo wà ń bẹ́ẹ̀ mi mọ̀ anything tó ṣẹlẹ̀ ní ilé tó ń pé mo pé wọ́n pa okay spending dúró. Yes, ma'am. You know, ṣe máa pé mo ti pè é sẹ́yìn rè tí mo bí ẹ lọ́rọ̀ yẹn. No, yes, he's not shaking. Spending is not shaking. Mo ti sọ fún yín from time. I see Spending as my son. Ọmọdé ni. He's not shaking. This is how he talks. I am not spending. This is how I spoke every time. Bí Spending ṣe máa ń sọ̀rọ̀ ni. He's not shaking. He won't shake. No, please. Let's calm down. Please. Let's calm down. Spending. Yes, ma'am. Wọ́n ní wọ́n play voice yẹ ṣó lóòótọ́ wọ́n sọ pé ó sọ fáwọn pé ọmọ ẹni tó yọ kámẹ́rà ṣó sọ bẹ́ẹ̀. Mo sọ fún mi jáde èmi ìbá wọn sọ kámẹ́rà mi sọ kámẹ́rà ọ̀rọ̀ tí mọ́tò nìkan mo sọ kò lẹ́yìn ṣe mo sọ fún wọn pé mo sọ fún àwọn bọ́sùmá pé tó mú proof jáde mo sọ fún wọn pé síwá lápá mo bá lórí tó ti sọ mo sọ fún wọn pé mo sọ fún àwọn bàtà náà pàtì kí mo sọ fún wọn pé wọ́n mú proof jáde mi ẹ bá sọ fún wọn ẹ̀sọ́ nìkan ni mo máa bá sọ mi ìbá bọ́sùmá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí owó yẹn ni Mr. Moses don disturb me wọn bá mi sọ̀rọ̀ justice for Mohbad gan wọn bá mi jà ọ̀rọ̀ owó náà bá mi fà wọn sọ pé statement wọn béèrè anything tó ṣẹlẹ̀ pé kiri kan ọ̀rọ̀ owó náà bá mi fà. Bossman, àtẹ̀yìn tẹ́sọ́ pé ní proof. Hold on. I am not expecting you to bring the proof out now. No, she be also need proof because I don't even know that Alifa was recording me when I was telling him about the fight that happened inside the car. I said it already because that's what I know. I'm not lying. Ti career mo tí bá ṣọ́ra wípé àṣẹ́mi sọ ni mo sọ fún ọ̀nà kan aṣọ ara wọn pé mo bá wọn try láti open lẹ̀kùn lórí express mo sọ everything ní kóòna mi ìmọ̀ kan ló sọ pé kan ló fẹ́ kí n sọ again tó kàn pa wọn mi pé mo wà nílé pẹ̀lú wọn lókè mi bí pẹ̀lú wọn I'm not there I have my own place I'm staying I only go to Mohbad place whenever we want to go to show or we have place to we want to record that's it I have my own place. Okay ìjọ tí Mohbad kú yẹn Spending ìgbà wo ló kúrò nílé ìjọ òní wá gbọ́ pé Mohbad kú jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn kánà ẹdínlé ń jọ Sunday ó yá bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn kánà ẹdínlé ń jọ Sunday. Okay that by the Sunday yẹn inside mo wà throughout the àárọ̀ the month ìjọ kejì mo time is the lifestyle pé kò ń fẹ́ máa tẹ̀lé lọ bọ̀ mi ti bá sọ̀rọ̀. hold on ṣẹ́rí nǹkan tí òye gbogbo yín ni pé tẹ́ bá gbóhùn Spending dáadáa ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó máa ń ká lòlò so please calm down for him. Please, please, calm down fún. Now, Spending, ìgbà tẹ́ délé láti show yẹn, ṣàlàyé fún wa láti bẹ̀, please, à ń gbọ́. Ìsàlẹ̀ mo wà throughout because táyé délé àṣẹ inflect lọ àṣẹ mọ tí à ń play game nísàlẹ̀ so tí mo fi lọ sí OK àti CY mi ẹ̀ bá rí CY again like ti until Tuesday mi ò rí CY. Hold on, ṣé gbogbo yín gbọ́? Ó nígbà tí àwọn délé ó láwọn yìí flex so ìgbà tẹ́ délé ṣé anything ṣe Mohbad. Kò sí nǹkan tó ṣe kò sí anything tó ṣe Mohbad ó ti lọ sókè. Ṣé gbogbo yín gbọ́? Wọ́n ní kò sí nǹkan tó ṣe Mohbad so why tí Wùnmí ṣe sọ pé ìjà bí tó ṣe lọ ṣe show náà gbé délé ẹ jẹ́ ká máa sọ lọ mi ìfẹ́ sọ̀rọ̀ now so Spending má bínú àbúrò mi ọmọ mi. Yes, sir. Mo fẹ́ jẹ́ kó ṣàlàyé nǹkan kan fún wa ni because ìwọ náà gan àánú ẹ̀ ń ṣe mí ṣé nǹkan tí mo sọ yẹ mi ìfẹ́ kọ́ da ẹrù tí ò ń ṣe tiẹ̀ lé ẹ lórí. nítorí pé mi kì í wá sí TikTok mi kì í wá sí TikTok bíi prime boy pé you get used to me kì í mọ̀ jẹ́ open TikTok ní February or January mi mọ̀ TikTok mi kì í ṣe live mi kì í ṣe àwọn ọkọ yẹn. Okay. mo ṣe gbọ́ tànú ẹ̀ wá sọ láìpẹ́ wọ́n fẹ́ bá Bossman sọ̀rọ̀ ibi tí màá ti ń ti jọ sọ̀rọ̀ pé kẹ́ mú proof wá ibi mo sọ fún yín pé mo sì wà ẹ̀ láàbọ̀ mo bá lórí ìfẹ́ sọ pé ẹni proof kan ti pàdé nǹkan tí mo ń bá wọn fà ní ẹ̀ kí wọ́n sọ fún yín ẹ máa sí àsọ anything or statement of account ni Mr. Moses tó ń máa mi fà tó ń kọ́ mi tó ń ṣe everything. Okay. Okay. Spending ní sùúrù calm down. Ìjọ yẹn tẹ délé so nǹkan kò ṣe Mohbad tí Àṣànà àti Mohbad fi lọ sókè nǹkan kò ṣe wọ́n.
o ṣe lẹ́yìn ọwọ́ tó fi cut ní show yẹn nìkan ni mo mọ̀ pé ìgbọ̀gbọ̀lẹ̀ ọwọ́ kékeré ó lẹ̀ cut ẹ̀ kó ṣe pé ọwọ́ yẹn ó fẹ́ báyìí pé ó kọ́ wa cut kékeré. Okay, now so nǹkan kò ṣe Mohbad o dẹ̀ lórí ìmọ̀tí àbí. Ìgbà tí Mohbad kú, ìgbà tí Àṣànà tó bọ́ síta tó sọ pé wọ́n ti pa ṣe rántí. Ìgbà tí Mohbad bọ́ta tó sọ pé sorry, ìgbà tí Ṣẹ̀pẹ̀tẹ́rì update pé wọ́n ti pa tó bẹ̀rẹ̀ sí ní dá gbogbo irọ́ yẹn sórí Naira Marley. Ṣé wọ́n ti pọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún wọn. Ẹ bá mi pé Ṣẹ̀pẹ̀tẹ́rì ṣàpá pín lòun àti Tonto Dike àtàṣànà jọ pín ni. Because give or take, I have confirmed today. Èmi ò ní wá confirm nǹkan tí mò ń gbọ́. I will confirm 101. Over 120 million làwọn Nigerians sì dá sínú GoFundMe ńjọ́ yẹn. Ẹ jẹ́ má gbàgbé pé Ṣẹ̀pẹ̀tẹ́rì sọ pé òun ní foundation ṣé rántí òun àti Tonto sọ pé àwọn ní foundation. Ṣé foundation yẹn ló pín owó yẹn ni tó fi wá ń support Àṣànà blindly nsìn. Ẹ sọ fún mi. Ibo ni owó yẹn wà? Ta ló pín? Ta ló kó? Because Ṣẹ̀pẹ̀tẹ́rì àti Tonto Dike sọ fún àyàn pé àwọn ní foundation. Ṣé foundation ló gba owó yẹn? Ṣàṣànà ló gba owó yẹn ni àbí foundation ló gbà? Ṣé mo pé mo ti sọ tipẹ́? Mo ní Ṣẹ̀pẹ̀tẹ́rì kí ni interest ẹ nínú ọmọ yìí kú? Ẹ má gbàgbé pé Ṣẹ̀pẹ̀tẹ́rì jẹ́ kó yé wa pé òun ò mọ ọmọ yìí. Ó ní ṣùgbọ́n ìgbà tí Mohbad wà ń lo òyìnbó, Mohbad sọ fún pé òun níyàwó àtọmọ. Ẹ má gbàgbé kò ṣe ìyàwó àtọmọ nìkan ni Mohbad sọ fún. Mohbad told òun àti failed promoter ó sọ a lot fún wọn. Ṣé ń gbọ́ mi? So kí gbogbo yín lè mọ̀ pé kò mọ Àṣànà. Ṣé ń gbọ́? Now ìgbà tó délé ló mú Àṣànà. Àbí ẹ gbọ́ mi? Ó jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ fún ẹ nípa Àṣànà ló jẹ́ kó mú Àṣànà. So kí ló dé sí tó wá jẹ́ pé ó wá mọ̀ yá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ. Àṣànà àti ìyá Mohbad ò sọ̀rọ̀ mọ́. Ìwọ wá yìí mú Àṣànà ó mú pẹ́kí. Ẹ bá mi pé Ṣẹ̀pẹ̀tẹ́rì mo fẹ́ bí lọ́rọ̀ ni. Ṣẹ̀pẹ̀tẹ́rì a kú náwó ọjọ́ ọmọ òní bá gbèsè ẹ̀. Ṣé Ṣẹ̀pẹ̀tẹ́rì ó mọ nǹkan tó ṣe máa ń disgust mi. Gbogbo ayé ẹ you do it for the gram. Kò sẹ́ni tó ń lé eléré Ṣẹ̀pẹ̀tẹ́rì. Ó kàn máa ń ṣe ó máa ń léra eléré fúnra rẹ̀ ni. Ọmọ tí ẹ mú ọkọ wálé ipò òun ti lọ́kọ. Inú ẹ ń dùn òun fò kiri. Ṣùgbọ́n ó dá ọmọ ẹnìkan lóró. Ìyàwó kan yìí náà ló pa ọkọ ẹ̀. Àṣànà ló pa Mohbad. Ǹjẹ́ gbogbo bó ṣe close mọ́ Àṣànà tó? Ṣé o bá wá bí Àṣànà ní ọjọ́ kan pé no? Àṣànà àti Ṣẹ̀pẹ̀tẹ́rì ń ṣọ̀rẹ́ o. Point of correction. They were never friends. Ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́. Inú ilé Malian house ní Àṣànà àti Mohbad ń gbé. Ẹ mú dání. Tí ọmọ Ṣẹ̀pẹ̀tẹ́rì tó bá ti lọ́bẹ̀ ẹ mọ kárí àwọn èèyàn nínú ilé kakọ̀ kí wọn ó kàn máa ń juwọ́ sí wọn ni. They were never close friends. Tí ọmọ Ṣẹ̀pẹ̀tẹ́rì tó bá ti lọ bá àwọn tiẹ̀ tó bá ti lọ gbà sára lọ́dọ̀ Malian ṣé wọ́n ti pọ́n sọ àwọn ọmọ mi máa ń wá bẹ̀ gbogbo wọn máa ń wá bẹ̀ kò ṣe pé ọ̀rẹ́ ni wọ́n ó kàn máa ń juwọ́ sí pé ẹ mọ̀ àwọn aráalé ẹ káàsán kó dẹ̀ lọ sí kó lọ bẹ́ẹ̀ tó wá. Okay. Hello, Spending. Spending mo wà lórí show. Is it okay for you? Yes, ma. Now, Spending. Yeah, yes, ma. Sorry. Báwo ni show wa? Okay, pẹ̀lẹ́ báwo everything. Má bínú. Ó yẹ ká sọ bọ̀dá láti sí torí pé kún ìsọ pé kí n wá clarify àbí kí wọ́n sọ àwọn nǹkan tí Lagata ń pa ọmọ bossman.
wọ́n pa ọmọ mi voice note tí River play yẹ mo sọ ẹ̀dí ní kan ṣé mi sọ wípé mo wà sí CY jáde mọ́tò tí CY sọ wípé tí obìnrin ló end career ní flow tó máa end career mo ṣé mi sọ yẹn River play ẹ̀ sí pé mi ì dẹ̀mọ̀ kan record mi gan mi ì mọ̀ kan record mi sí mo ti sọ ẹ̀dí ní court I've said it already at the court that they were fighting inside the car they were knocking themselves that they are trying to open the door it's not at home it's what inside the car I didn't know anything at home mi ì sí bẹ́ẹ̀ nu ilé pẹ̀lú wọn èmi ti kó nílé mi mọ̀ àtọ́ ń pariwo ní ilé tó ń pariwo mi ì mọ̀ inú mọ́tò nìkan ni mo mọ̀ tó ti ń jà tí mo wà ń bẹ́ẹ̀ mi ì mọ̀ anything tó ṣẹlẹ̀ ní ilé tó ń pé mo pé wọ́n pa okay pé mo wà ń bẹ́ẹ̀. spending dúró. Yes ma. You know ṣe wá pé mo ti pẹ́ sẹ́yìn rẹ̀ tí mo bí ẹ lọ́rọ̀ yẹn no Yes, ma'am. he's not shaking spending is not shaking mo ti sọ fún yín from time I see spending as my son ọmọdé ni he's not shaking this is how he talks I am not spending This is how I spoke every time. bí spending ṣe máa ń sọ̀rọ̀ ni he's not shaking nípò shake no please let's calm down please let's calm down spending Yes ma. wọ́n ní wọ́n play voice yẹ ṣó lóòótọ́ wọ́n sọ pé ó sọ fáwọn pé ọmọ ẹni tó yọ kámẹ́rà ṣó sọ bẹ́ẹ̀. Mo sọ fún mu jáde èmi yìí báwọn sọ kámẹ́rà mi sọ kámẹ́rà ọ̀rọ̀ tí mọ́tò nìkan mo sọ kò dẹ́yìn ṣe mo sọ fún wọn pé mo sọ fún àwọn bọ́sùmá pé tó mú proof jáde mo sọ fún wọn pé CY lápamọ́ mo bá lórí tó ti sọ mo sọ fún wọn pé mo sọ fún àwọn bàtà máa nọ pàǹtí kí mo sọ fún wọn pé wọ́n mú proof jáde mi ẹ bá sọ fún wọn ẹ̀sọ́ nìkan ni mo máa bá sọ mi bá bọ́sùmá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí owó yẹn ni Mr Moses don disturb me wọ́n bá mi sọ̀rọ̀ justice for Mohbad gan wọ́n bá mi jà ọ̀rọ̀ owó náà bá mi fà wọ́n sọ pé statement wọn béèrè anything tó ṣẹlẹ̀ pé kiri kan Okay. owó náà bá mi fà. Bossman àtẹ̀yìn tẹ́ sọ pé ní proof hold on I am not expecting you to bring the proof out now. She be also money proof because I don't even know that Arifa was recording me when I was telling me about the fight that happened inside the car. I said it already because that's what I know. I'm not lying. Ti kárí àmọ́ tí bá ṣọ́ra wípé àṣẹ́mi sọ ni mo sọ fún ọlọ́kà aṣọ ara wọn pé mo bá wọn try láti open lẹ̀kùn lórí express mo sọ everything ní kóòna mi ìmọ̀ kan ló ń sọ pé kan ló ń fẹ́ kí n sọ again tó kàn pa wọn wípé mo wà nílé pẹ̀lú wọn lókè mi bí pẹ̀lú wọn I'm not there I have my own place I'm staying I only go to Mohbad place whenever we want to go to show or we have place to we want to record that's it I have my own place. Okay ìjọ tí Mohbad kú yẹn spending ìgbà wo ló kú òǹlé ìjọ òní wọ́n gbọ́ pé Mohbad kú jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn kánà ìdílé ń jọ Sunday ó yá bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn kánà ìdílé ń jọ Sunday. Okay that party ìdílé on Sunday yẹn inside mo wà throughout the àárọ̀ the monday ìjọ kejì mo time sí lifestyle pé kò ń bẹ́ẹ̀ máa tẹ̀lé lọ bọ̀ mi ti bá a sọ̀rọ̀. hold on ṣẹ́rí nǹkan tí òye gbogbo yín ni pé tẹ́ bá gbóhùn spending dáadáa ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ń ká lòlò so please calm down for him please calm down fún now spending ìgbà tẹ́ délé láti show yẹn ṣàlàyé fún wa láti bẹ̀ please à ń gbọ́. ìsàlẹ̀ mo wà throughout because táyé délé àṣẹyìn flex lọ àṣẹyìn mọ tí à ń play game nísàlẹ̀ so tí mo fi lọ sí OK àti CY mi ẹ̀ bá rí CY again like ti until Tuesday mi ò rí CY. hold on ṣé gbogbo yín gbọ́ ó nígbà tí àwọn délé ó láwọn yìí flex so ìgbà tẹ́ délé ṣé anything ṣe Mohbad. kò sí nǹkan tó ṣe kò sí anything tó ṣe Mohbad wọ́n ti lọ sókè. ṣé gbogbo yín gbọ́ wọ́n ní kò sí nǹkan tó ṣe Mohbad so why tí Wùnmí ṣe sọ pé ìjà bí tó ṣe lọ ṣe show náà gbẹdẹ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ now so spending má bínú àbúrò mi ọmọ mi mo fẹ́ jẹ́ kó ṣàlàyé nǹkan kan fún wa ni because ìwọ náà gan àánú ẹ̀ ń ṣe mí ṣé nǹkan tí mo sọ yẹ mi ìfẹ́ kọ́ da ẹrù tí ò ń ṣe tiẹ̀ lé ẹ lórí. nítorí pé mi kì í wá sí TikTok mi kì í wá sí TikTok bíi prime boy pé mi use get used to mi kì í mọ̀ jẹ́ open TikTok ní February or January mi mọ̀ TikTok mi kì í ṣe live mi kì í ṣàrọ̀ kan yẹ. ok mo ṣe gbọ́ tànà yẹn mo wá sọ láì pé mo fẹ́ bá Bossman sọ̀rọ̀ ibi tí màá ti jọ sọ̀rọ̀ pé kẹ́ mú proof wa ibi mo sọ fún yín pé mo sì wà ẹ̀ láàbọ̀ mọ́ Mohbad lórí ìfẹ́ sọ pé ẹni proof kan ti pàdé nǹkan tí mo ń bá wọn fà ní ẹ kí wọ́n sọ fún yín ẹ máa sí àsọ anything or statement of account ni Mr Moses tó ń bá mi fà tó ń kọ́ mi tó ń ṣe everything. ok spending ní sùúrù calm down
ìjọ yẹn tẹ délé so nǹkan kò ṣe Mohbad tán tí Àṣànà àti Mohbad fi lọ sókè nǹkan kò ṣe wọ́n. Gbogbo ṣe lẹ́yìn ọwọ́ tó fi kọ́ọ̀tù ní ṣó yẹn nìkan ni mo mọ̀ pé ọwọ́ kékeré lè kọ́ tẹ̀ kó ṣe pé ọwọ́ yẹn ó fẹ́ báyìí pé ó kọ́ wa kọ́ọ̀tù kékeré. Okay now so nǹkan kò ṣe Mohbad ó dẹ̀ lórí ìmọ̀tí àbí.